àwọn èèyàn ṣe pé fún muslim yìí Yo, wà látàlá mo ti máa rí kristian tipẹ́tipẹ́ mi ò kàn kí màmá fẹ́ sọ. ẹ̀yin dídá fún Allah máa ṣòfò ni. àwọn mẹ́sàn-án ẹ̀ mọ̀ ìgbé màmá rí kíní ẹ̀ ní kọ́mẹ́ntì tí bàbá yóò ní dá bàbá yìí tó bá débi ká ló táyàn pẹ̀lú táwọn ilé ìṣàwọn ọmọ wà látàlá aládàáwò làwọn ará abíṣẹ́. ọlọ́wọ́ bọ́ wọlá níbi tí jẹ́ mọ́mọ́ yóò wọlá tó fà ẹ̀kọ́ rẹ̀ yóò wọlá tó di ọlọ́ọ̀bá ọlọ́wọ́ wọlá agbára tó jẹ́ ọlọ́wọ́ di wa èmi ló tẹ̀lé wa kò sí nǹkan kan gbogbo ìhalẹ̀ tó ń halẹ̀ kò sí nǹkan kan farabalẹ̀ má àbí kò ní dá fún Allah níbi tó bá wà Allah máa ṣòfò nínú Mẹ́kà. ẹranko làwọn tó wà ń bí wàláì tàláì wàláì. K-Fund hello káàbọ̀ hello. ẹ ló mú dání lò. ẹ káàbọ̀. ẹ káàbọ̀. ẹ nílò láti bú èbú àbí láti jà lórí prógrámù bí àkúnṣe irú nǹkan bẹ́yìn. so ṣé mùsùlùmí ni yín. muslim ni mí ẹ yí kí n sọ òótọ́ ọ̀rọ̀ fún yín. ẹ dúró náà ẹ dẹ̀ kéwú dáadáa. normal. ẹ bá wa ka alif. kí lẹ́yìn. no alif ò da ẹ kọ́ ka fatia. ẹ jẹ́ kọ́ ka fatia. fatia kẹ́dẹ̀ tú. kí n ka fatia kí n dẹ̀ tú fẹ́yìn mùnáfíkì tìbẹ́yìn tiẹ̀ dàgbà fún ìsàgbàlagbà. K-Fund afẹ́mọ̀ bíi amúsílẹ̀mù ní. bọ̀ kò lè bí ọlọ́run sọ àgbàlagbà àgbà òkan tọgbọ́n kò kàn tí wàá ká ìtẹ́lẹ̀ dàgbà pé àtúnyẹ̀ tó sọ̀rọ̀ wọ̀ kárúbọ̀ bí K-Fund kò ní àti tó wọ̀ gbọ́n náà kò sí ẹ̀kọ́ wà ní làákàyè ní gbogbo ẹ̀yìn 1 2 3 4 5 àtàwọn tó ń wọlé tẹ́lẹ̀ náà kò sí ní tó ní làákàyè tó lè kọ̀ fún yín ẹ̀ ní làákàyè wálẹ̀ yẹn ní làákàyè. bíjọ ẹbẹ nìyẹn sọ̀rọ̀ ẹ̀yin bá yín jà ọ̀rọ̀ ìsìlájọ́ ń sọ tó bá kání láńgbà ló máa ń fẹ́ pè tó ti yín ọ̀rọ̀ ìsìlájọ́ ń sọ inú ìsìlámù yìí náà gbé mi náà sí. ẹ nípa àwọn tó wà ní mo ti kọ́ post yẹn darí ní bí abẹ́wọ̀ mo ti display mu kàn án avoid ẹ̀ kí ni omi. ní sùúrù náà ṣó wá jà ní òkè ṣé kí n gbégi fún ẹ kó bẹ̀rẹ̀ sí ń lugi mọ́ wa lórí kó bẹ̀rẹ̀ sí náà wá ni ní sùúrù náà báwa ka fati àwọn míì máa ń wá sí bí wọ́n máa ń ṣe bí mùsùlùmí wọ́n dẹ̀ máa ń wọ́n ṣe mùsùlùmí so ká lè mọ̀ pé mùsùlùmí ló ń bá wa sọ̀rọ̀ so ẹ bá wa ka fati àkẹ́dẹ̀ tú lédè Yorùbá ẹ ṣé ẹ má jà ṣe gbọ́ ẹ pẹ̀lẹ́ ó yá ẹ hàn mute mic yín Mr. K-Fund ẹ hàn mute mic yín tẹ bá rí ibi tó kọ mic sí mic ló wà ń bẹ tẹ bá ti tẹ̀ ó máa tàn. mo lọ school bisimilahi rahmanirrahim alhamdulilayi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin kọ́lọ̀ ń yọ mí kò ná àwọn ẹni àánú àwọn tó ẹkùn ti ṣìnà àwọn tán ti sọnù tí ó ti yé yín kò nídìí mọ́ tún fún yìnyẹn nìkan lásán gan ó ti yẹ kó máa yé yín ọlọ́run a'udhu billahi. ẹ bá wa tú sí Yorùbá ẹ bá wa tú sí Yorùbá. a'udhu billahi minash shaitanir rajim wàhálà ẹ mo dẹ̀ fẹ́ ní màlíkà pẹ̀lú táwọn ará bí mo ti máa rí kíní post kíní náà ẹ post kíní ṣáà yìí lọ ti yá wèrè ní ẹ gbọ́ tá à ń sọ̀rọ̀ pé kíní báyìí olóyè ikú gan lẹ́yìn gan ọ̀rẹ́ dáàbò tẹ́ ẹ ti yá wò. ó yẹ bá wa tú sí Yorùbá tẹ́ ẹ yá wò. hello hello. ẹ bá wa tú sí Yorùbá. mi gbọ́. kà yẹn ẹ bá wa tú sédè Yorùbá. kí bá yín tú sí Yorùbá kí lẹ fẹ́ fi ṣe. àgbọ̀ nǹkan tẹ́ ẹ sọ. tẹ́ bá ti gbọ́ nídìí kẹ́ lọ́lé kẹ́ gbọ́dọ̀ lọ́lé kẹ́ nìkan ìnà lẹ́lẹ́ ni. ẹ ká lè mọ̀ pé mùsùlùmí ni yín lóòótọ́ ẹ mọ̀ ṣẹ́rí kírísítẹ́nì. ẹyin tí mo ti wọn bá tí mo fi kà sí pé mo dẹ̀ wá pé mo wá púrò mùsùlùmí pé mùsùlùmí ni ẹyin tí mo gbé ẹlẹ́sìn mi ni ìlú bíi kírísítẹ́nì ni ìlú ẹlẹ́sìn àbàláyé ni ìlú bọ̀ anybody ló lè kà ọ̀tẹ̀ kà yẹn. so èmi náà rẹ̀ prove ẹ̀ náà jẹ́ kí mi náà wá láì pín wá reply yẹn padà pé ìtẹ́ ìṣe yóò make sense kò bá láàká ẹ̀ mu. àtìgbọ́ a máa take it to your advice so ẹ bá wa tún nǹkan tẹ kà yẹn jọ ẹ bá wa tún sí mi ò lè tún fún kò sí ní tẹ́lẹ̀ fi sí yín tí mo kà fún yín gọ́sẹ̀ kọ́lọ́n dáríjì mi ni kọ́lọ́n dáríjì mi gidi ọ̀rẹ́ yẹn dà gẹ́gẹ́ tó kùkù ní òkú tó kú tó yẹ pé kódà kó máa ṣe Islam bọ̀ láti ọjọ́ ayé rẹ̀ kó bá lè di kìrìsìtẹ́nì ìyẹn ò lẹ́tọ̀ọ́ láti kírun sí lára. nǹkan tẹ kà yẹn ẹ bá wa tú ká lè mọ̀ pé lóòótọ́ mùsùlùmí òdodo ló ń bá wa sọ̀rọ̀. ẹ bá wa tú nǹkan tẹ kà ẹ tú. ẹni sùúrù irun tẹ fẹ́ kí sí lára gan kí ni túmọ̀ irun kí lẹ fẹ́ kà tẹ fẹ́ kà sí irun yàrá lára. ó yẹ tú fún wa sir Mr. K-Fund. mi ò lè tú fún yín o. kí ló dé ṣe bá wa jà.
ọ̀nà àwa náà lè ẹ bá gbé wa oṣù tú lórí náà. ẹ tú pé fún wa náà. wọn mọ tú ní Yorùbá wọn mọ. No, wọ́n mọ̀ ń tú wọn ṣe ní mi mọ̀ ò tú. mọ̀ túbọ̀ ẹ̀yẹn tú tẹ́ bá tú tí ó bá dà mí ó correct yín. No, ẹ ṣe ní mọ̀ ń tú ẹ̀yin odidi mùsùlùmí. ẹ̀yẹn tú èmi ó correct ẹ yín. máa tún nǹkan tẹ kà yẹn o. ẹ wàláhì máa mi tú jẹ́ àbí kébì máa so yín mọ́lẹ̀ síbí yìí. Ẹ máa tú o. Ó yẹ tún nǹkan tẹ kà ẹ máa. Ẹ jọ dátà mi ò ní pẹ́ tán 2 gig ni mo ní. Ẹ sáré bá mi tú ẹ jọ. ó dà bisimilahi rahman rahim mo bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run ṣé ń gbọ́. hello. ẹ ti gbé gbági ẹ ti mí ìṣe. arahman rahim ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run iyyaka na'budu wa iyyaka ìṣòro náà nasta'in. Big Joe a ti mútu fún yín. kí la wí. Big Joe ṣe correct ẹni ó ti ṣe mistake now. Ó tu tọ́ tẹ́lẹ̀ ni. irọ́ o kò tí ẹ ní. ó yẹ correct mi ibi tí wọ́n ṣe mistake ẹ correct mi kí ayé ìgbà tí mo ti ṣe mistake. Ẹ tún bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. mo ní alhamdulilayi rabbil alamin mo bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run. No, Allah ń ṣọba kò dẹ̀ ń ṣàjọkẹ́ kò ń ṣàṣàkẹ́. why báwo lè jẹ́ bẹ́ẹ̀. Allah ń ṣọlọ́run. Mo bẹ̀rẹ̀ ní orúkọ Allah. báwo ló ti wá jẹ́. Mo bẹ̀rẹ̀ ní orúkọ Allah. kí ni ìtumọ̀ Ramon kí ni ìtumọ̀ Rohim Abdulrahman. arahmani rahim ni ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run. ok Abdulrahman tó gé orí èèyàn ṣé ẹrú àjọkẹ́ ló ń jẹ́ ni àbẹ̀rú àṣàkẹ́. rahman ó kọ ni àyálò ó kọ ni ó kọ ọlọ́run gan ni ọba rahman kò sókọ tí yóò lè sọ̀rọ̀ yẹn ẹlòmíín jẹ́ musa ànábì ọlọ́run dẹ̀ ló kọ́kọ́ jẹ́ musa sóòdó ìwà sí ni kò sókọ tí yóò lè jẹ́ àdíyòlá ló kọ tèmi so. ẹ farabalẹ̀ the Cape Fund ẹ farabalẹ̀ tẹ́ ẹ bá ti débì tí wọ́n bá ń bá yín sọ̀rọ̀ kan tó yẹ pé nǹkan tẹ́ ẹ gbọ́ rí ẹ ní kàn explain fún yín tó bá wá explain fún yín tí ò bá tún yé yín tẹ́ bá ní ìbéèrè ẹ béèrè ìbéèrè ṣe get nǹkan tí mo bí yín ni wípé ẹni ẹ pé Allah ní ọba àjọkẹ́ ayé that is Ar-Rahman àṣàkẹ́ ọ̀run Ar-Rahim mo wá sọ pé ẹni tó bá ń jẹ́ Rahman ṣé àjọkẹ́ ni ó ń jẹ́ Rahman irú ọmọ mi tí mo sọ lájọkẹ́ ń sìn ṣé ó túmọ̀ sí pé Rahman ni ó ń jẹ́ yẹn nǹkan tá a bí nìyẹn. so ẹ ṣe sùúrù ẹ̀yin ṣe rí nǹkan yìí àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run àwọn irọ́ tí wọ́n ti ṣe rí gbogbo nǹkan tẹ́ ẹ mọ̀ nípa Islam Mr. Cape Fund mo mọ̀ pé gbogbo àwọn nǹkan tẹ́ ẹ rí yẹn ó yà yín lẹ́nu ó dẹ̀ ń bá yín inú jẹ́ ẹ má bínú ìdí ni wípé gbogbo nǹkan tẹ́ ẹ mọ̀ nípa Islam tí wọ́n ti sọ fún yín láti kékeré tẹ́ ẹ kọ́ inú IRK gbogbo ẹ̀ irọ́ ni o Cape Fund irọ́ ni o ẹ̀yin lè ṣe máa wá béèrè pé irọ́ ni kẹ̀ ẹ ṣe máa wá èyí tó ń jẹ́ òdodo. Number 1 Allah kò kí ń ṣe ọlọ́run kò dẹ̀ kí ń ṣe ọba cheget Allah tẹ́ bá sọ pé fẹ́ pé Allah olúwa ilé Kaaba Ar-Rahman aláàánú jùlọ aláàánú àti aláàánú jùlọ òun ni Ar-Rahman àti Ar-Rahim wọ́n lè bá yín gbé English translation jáde ńsìn ẹ rí fún ara yín most merciful and most compassionate báwo ni merciful ṣe jẹ́ àjọkẹ́ ayé Mr. Cape Fund ṣe bẹ́ẹ̀ law school ṣé merciful tó bá sọ pé merciful pé ẹni wà merciful ṣé túmọ̀ ẹni pé ẹni yẹn wà àjọkẹ́ ayé. tó bá pé yẹn ní àjọkẹ́ ó túmọ̀ sí wípé àtẹni tó ṣe dáadáa àtẹni tí ò ṣe dáadáa gbogbo wa ní òkè papọ̀ nígbà tá a wà láyé kò ní wò pé nítorí gbélé yìí ò ṣe dáadáa rẹ̀ àìṣe dáadáa mi yóò kẹ nǹkan tó ń pè ní àjọkẹ́ nìyẹn yóò kẹ everybody papọ̀ nǹkan tó ń pè ní àjọkẹ́ nìyẹn. ẹ ṣe sùúrù ẹ má Mr. Cape Fund ó máa kẹ kò ní kẹ ó kẹ o kò kẹ o ìyẹn ò kì í ṣe àjọkẹ́ ayé àmì kò kì í ṣe Ar-Rahman àti Ar-Rahim nǹkan tá à ń tún sìn òun ni Ar-Rahman àti Ar-Rahim ẹ wá ní ìdìbò míì káàlà sọ pé òun lòun máa kẹ́ àwọn èèyàn òun máa kẹ́ àwọn èèyàn láyé òun máa ṣàwọn kẹ́ lọ́run Allah ló sọ yẹn but ẹ̀yin fún ara yín ẹ kọ́kọ́ mọ̀ pé ìtumọ̀ Ar-Rahman àti Ar-Rahim kò kí ń ṣe àjọkẹ́ ayé kò jẹ́ kí ń ṣe àṣàkẹ́ ọ̀run ìtumọ̀ ẹ̀ ní pé aláàánú àti aláàánú jùlọ ìtumọ̀ ẹ̀ nìyẹn àwọn àáfàá wọ́n tún fún yín bẹ́ẹ̀ ni wọ́n pe Allah fún yín bẹ́ẹ̀ ni wọ́n pe bẹ́ẹ̀ fún yín ni kò rí bẹ́ẹ̀
ẹ̀yin lè ṣẹ̀ṣẹ̀ máa wá ṣe ẹ mọ̀ kan K-Fund mo mọ̀ wípé àwọn àfáà wọ́n ti tú fún yín pé bismillahi arrahmani arrahim bismillahi mo bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Allah arrahmani àjọkẹ́ ayé arrahim àṣàkẹ́ ẹ̀rùn anywhere tẹ́ bá ti bá arrahmani pàdé nǹkan tẹ́ yẹn máa pè nìyẹn wọ́n tú bẹ́ẹ̀ fún yín ni kò kí ń ṣe bẹ́ẹ̀ wọ́n tú bẹ́ẹ̀ fún yín láti mislead yín láti deceive yín ni ìtumọ̀ ẹ̀ gangan mo sọ fún yín yẹn mo lè máa bá yín gbé English translation ẹ̀ jáde torí ẹ̀ mo yọkọ́ béèrè bí iṣẹ́ lọ school tó bá sọ pé most merciful and most compassionate ṣé ìtumọ̀ ẹ̀ ní pé àjọkẹ́ kò kí ń ṣàjọkẹ́ kò jẹ́ kí ń ṣàṣàkẹ́ mo mọ̀ pé wọ́n sọ bẹ́ẹ̀ fún yín ni ẹ má bínú kí ni yẹn wrong ẹ rí pé bí ẹ pé a ò bá yín jà so ẹ tú ẹ correct àárín yẹn kẹ́ẹ̀dẹ̀ mọ́ ẹ ti lẹ́ẹ̀dì bí nìyẹn ṣe rí kò sí mo ti gbọ́ lọ́wọ́ kan ẹ bá wọn jẹ́ kó tóbi ẹ jẹ́ kó máa tún lọ jẹ́ kí fátì àyàn tóbi ẹ ṣe. ẹ̀kan nídìí mo ti gbọ́ lọ́wọ́ kan nǹkan tẹ̀sán sọ ni pé ọlọ́run Allah tá máa ń pè yẹn kì í ṣe ọlọ́run. ṣe tẹ bá fẹ́ mọ̀ a máa tún ṣàlàyé fún yín K-Fund ṣe get mọ nǹkan K-Fund ẹ má rí àwọn nǹkan tẹ́ ẹ rí nípa post ọba lọ́mọ ẹ má rí ní rí pé ẹ kọ́kọ́ wò pé kí ló lè mú ẹnìyàn máa sọ báyìí kí ló ń ṣe ni ẹ̀yin náà wò òfin kò sẹ́ni tó ya wèrè náà a lè máa wí pé a fẹ́ máa bú Ọlọ́run Olódùmarè kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ ẹ̀yin wá béèrè pé kí ló dé tẹ́ wá fi ń sọ nǹkan báyìí ṣáàlá yóò kí ń ṣe Ọlọ́run ni wọ́n pe Allah fún yín lọ́lọ́run ni K-Fund Allah ò kí ń ṣe Ọlọ́run so ìyẹn báyẹn now afẹ́kẹ́ tú Fatiha yẹn tán kẹ́ ẹ lè understand Big Joe ṣe lè bá wọn gbé jáde. kò nídìí nǹkan tí mò ń béèrè lọ́wọ́ yẹn ti dá mi lóhùn mo ní pé lọ́rọ̀ kan báyìí Allah ò sáà kí n ṣe ọlọ́run. bẹ́ẹ̀ni kò K-Fund. táwa lọ ọlọ́run. ẹ ṣe a máa ṣàlàyé ọlọ́run fún yín ṣe gbọ́ bọ̀ ká tó ṣàlàyé ọlọ́run fún yín ẹ jẹ́ kí n bí léèrè béèrè ẹyọ kan àbí méjì. that's why tí mo fi. mo like yín K-Fund ẹ rí pé inú èmi gbọ́ sincerely mo like bẹ́ẹ̀ ṣe kàn gbàtẹ́ kọ́kọ́ wọlé yẹn ṣe lè fẹ́ bá wa jà kò sì yẹ kó rí bẹ́ẹ̀ ṣe get ẹ yẹ kí wọ́n kọ́ lo illustration yìí ó dà bá gbówó àmì tẹ̀wá iṣẹ́ ń gbọ́ mi K-Fund mo gbọ́ ẹ yẹ kí wọ́n kọ́ lo illustration yìí number one mo gbọ́ yín bẹ́ẹ̀ ṣe ń jẹ́ K-Fund ẹ yẹ ká àzùn pé K-Fund gangan lórúkọ yín ṣe get ẹ ń jẹ́ K-Fund tẹ́ ẹ bá kúrò ní Nàìjíríà tẹ́ lọ sí China níbi tó ṣe sọ Chinese orúkọ wo lè máa jẹ́. orúkọ mi náà ni màmá jẹ́ K-Fund náà lè máa jẹ́ orúkọ tó bá ti mọ̀ orúkọ tí mo jẹ́ náà ni. wọn ò lè change ẹ̀ ṣe ẹ rí nílẹ̀ Yorùbá ẹ rí pé Ọlọ́run Olódùmarè òun la mọ̀ nílẹ̀ Yorùbá òun ní tọ̀dọ̀ ti wá nílẹ̀ Lárúbáwá ibẹ̀ ni Allah ti wá ṣọ́ ń gbé yín ṣá ilẹ̀ Lárúbáwá ni Allah ti wá ìgbà tí wọ́n wá fẹ́ gbá wa lọ́n wá pe Allah yẹn wọ́n pè ní Ọlọ́run wọ́n pe èṣù wọ́n pe ṣàìtọ́ni tiwọn wọ́n pe léṣù tiwa now ẹ̀yin wá bí wọ́n pé òkè tí Allah bá jẹ́ Ọlọ́run tí èṣù tó jẹ́ ṣàìtọ́n ẹ bí wọ́n pé ó dáa kí ni orúkọ Muhammad nílẹ̀ Yorùbá kí ni orúkọ Jubril kí ló kọ ṣe understand kò sí tẹ́rí nǹkan tí a ò bá ti ní nílẹ̀ Yorùbá kò sí orúkọ fún Allah ní èdè Yorùbá tẹ́ bá fẹ́ pe Allah ní èdè Yorùbá ẹ máa pè ní Allahu òun ni Allah ní èdè Yorùbá tẹ́ bá fẹ́ pe ṣàìtọ́n ní èdè Yorùbá ẹ máa pè ní ṣàìtọ́nì tàbí kẹ́ pè ní sàtánì. ìtumọ̀ ṣàìtọ́nì ni ẹni ègbé ẹni ẹ̀kọ́. ṣàìtọ́nì ẹni ègbé ẹni ẹ̀kọ́ àmọ́ èṣù tọ̀dọ̀ tiwa kò kí ń ṣe ní ègbé kò kí ń ṣe ní ẹ̀kọ́. kí lẹ ń. èṣù tọ̀dọ̀ tiwa nílẹ̀ Yorùbá kò kí ń ṣe ní ègbé kò kí ń ṣe ní ẹ̀kọ́ so ó yàtọ̀ sí ṣàìtọ́n. now ẹ wá jẹ́ kí n wá béèrè kí ni lọ́wọ́ yín Mr. K-Fund. yes ó yàtọ̀. ẹ sì máa tún Fatiha yẹn délẹ̀ o nǹkan tí mo tún fẹ́ béèrè lọ́wọ́ yín ni ǹjẹ́ Ọlọ́run láti gbà tẹ́yìn ti gbọ́njú ǹjẹ́ Ọlọ́run lè sọ fún yín wípé K-Fund ẹ pààyàn fún mi tẹ́ ẹ bá pààyàn mo máa láìkí bẹ́ẹ̀ ṣe pààyàn yẹn mo máa bẹ̀rẹ̀ ṣọ́lọ́ lè sọ pé kẹ́ pààyàn. mi ò gbọ́ yín ariwo wà níbẹ̀ yẹn K-Fund. Ọlọ́run sọ bẹ́ẹ̀.
mi ò rí inú tí ààrẹ kan pọ́lọ́n sọ pé tíyàn bá pààyàn kódà yẹn tó bá pààyàn gan ìyà ẹ̀san bẹ fún padà Ọlọ́run ṣe fún. ariwo wà ń bẹ̀ yẹn now ẹ sọ pé Ọlọ́run kò bẹ́ẹ̀ mo sọ kinní kan fún yín lẹ́ẹ̀kan mo ní Allah ò kì í ṣe Ọlọ́run get ǹjẹ́ wá mú pé ó wà ní Quran Allah sọ wípé kẹ́ ẹ pààyàn in fact Allah sọ pé wọ́n lè pa yín ẹ̀yin fún ara yín gan ẹ lè para yín ó dẹ̀ wà ní Quran. Kò síbi tọ́lọ̀ ti sọ bẹ́ẹ̀ kò síbi tọ́lọ̀ ti sọ bẹ́ẹ̀ ẹ fún mi láàmì dájú. ariwo wà ní ọ̀dọ̀ tí K-Phone ni. ọ̀hún sáàjì tẹ̀ wá yẹn àwọn kan pariwo mọ́. yes arábìnrin. ẹ kúrò sáàjì bẹ̀rẹ̀. bóyá mi gbọ́. ọ̀rọ̀ ẹ ṣe ẹ sọ wípé Ọlọ́run ò lè ní kẹ́ ẹ pààyàn Ọlọ́run ò dẹ̀ lè sọ pé kán pa yín. kò síbi tọ́lọ̀ ti sọ bẹ́ẹ̀. but ní okay ẹ sọ pé kò síbi tí Allah ti sọ bẹ́ẹ̀ náà Al-Quran Allah ò kì í ṣe Ọlọ́run K-Phone ẹ wá jẹ́ ká ṣe báyìí orí Fatiha la wà ká tó lọ bẹ̀ yẹn wàá máa padà sórí Fatiha yìí náà Big Joe ṣẹjọ ẹ má bínú ẹ bá mi gbé Quran chapter 9 verse 111 ẹ bá mi gbé wá. ẹ question tí mo béèrè ẹni wípé Ọlọ́run sọ bẹ́ẹ̀ mo dẹ̀ ní pé kò síbi tọ́lọ̀ sọ bẹ́ẹ̀ ẹ dẹ̀ mẹ́rin wá pé bí Ọlọ́run ti sọ bẹ́ẹ̀. fẹ́ gbé jáde. mo ti gbé wá ms ṣùgbọ́n lè ka lárúbáwá. ẹ gbọ́ K-Phone ṣe lè ka. ẹ̀ka. إن الذين اشتروا من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وتوبهم في سبيل الله فاستغفرون ويرتبون بعده عليه حقا في تواجب قوة ومن عفوا بأهديه من الذين افترون بالبعدكم والذين بعدكم وذلك هم fọwọ́sùn azim. ẹ bọ̀ kò síbi tọ́lọ̀ náà ti sọ bẹ́ẹ̀ pé ká pààyàn. ẹ tú nǹkan tẹ ká ẹ má wọrí ẹ tú nǹkan tẹ ká. kò síbi tọ́lọ̀ ti sọ nǹkan tọ́lọ̀ ń tẹ̀ láti máa sọ Ọlọ́hun sọ pé kí ẹ pààyàn ibi kẹ mú yẹn kẹ pààyàn pé kíyàn lọ pààyàn báyìí Ọlọ́hun sọ bẹ́ẹ̀. ẹ má wọrí ẹ̀yin sọ bí àpò Ọlọ́hun sọ pé kí á pààyàn igi kan pa wá náà nǹkan tọ́lọ̀ ń sọ. K-Phone ẹ má sincerely kò sẹ́yìn tó bá yín jà ń bì ẹ kàn tú nǹkan tẹ́ ẹ kà. Bismillahi fataluhum. Tawran wa jannata nǹkan tí Mr. K-Phone ẹ kà ní lárúbáwá kẹdẹ tú ní Yorùbá kẹ tú síta kí gbogbo wa gbọ́. bàbá mi K-Phone ẹ bá wa tú síta kí gbogbo wa gbọ́ nǹkan tí bẹ́ẹ̀ sọ. ẹ mọ̀ kan ẹgbẹ́ English síbẹ̀. ó dà. ẹgbẹ́ sùn. okay K-Phone. Allah is intended K-Phone ẹ má. As whatever church. Yes. ẹ mú ẹ jẹ́ kí n wá ka English yẹn ká tú kẹ́ gbọ́ ẹ jẹ́ ká wá kà kẹ́ ẹ lè gbọ́ fún ara yín at least nǹkan tá à ń ka ẹ̀yin náà ṣáà rí ó ti yé yín. àwẹ̀. ọ̀rà ẹ ṣe nǹkan tẹ́ ẹ kà ní lárúbáwá lẹ́ẹ̀kan tí ẹ ò tù wá máa wá kà ní gbígbé àjẹmọ́ àbínibí kó ló wé kó wà níbẹ̀ ẹ máa gbọ́ o K-Phone ẹ máa gbọ́ o. kó mute ariwo yẹn tó ti wà ń bẹ̀. ọ̀rà K-Phone ẹ máa gbọ́ ó ní Allah has indeed purchased from the believers. Allah lóhun ti fi ẹ̀mí àwọn Muslim ṣe pàṣípààrọ̀. their lives and wealth in exchange for paradise. ẹ̀mí wọn àti ọlá wọn òun ti fi gba pàṣípààrọ̀ fún àlùjànnà. they fight in the cause of Allah. Allah ní kó jà sójú ọ̀nà Islam kó jà torí tòun. and unalive or are unalived. Allah ní kí wọ́n pààyàn àbí kí wọ́n pa wọ́n kó kú sójú ọ̀nà tòun ló dá. tẹ̀rí bẹ́ẹ̀ yẹn. this is a true promise binding on him in the Torah, the Gospel, and the Quran. Allah ní èyí ni ìlérí tó dá tóun ṣe tó wà nínú tẹ̀hún Torah àti Kùránì àti Bíbélì. and whose promise is truer than Allah's promise. ó ní ìlérí ta ló dájú tó ti tòun Allah. so rejoice in the exchange you have made with him.
K-Fund Allah ní kẹ́ máa jó kẹ́ máa yọ̀ nípa pàṣípààrọ̀ tẹ́ ṣe pẹ̀lú òun. a ti ń gbọ́ báyìí. ti at the stage nígbà tó rí mi ò burú as bàbá kò ní ṣe 1 year tí mo ti ń ṣẹ̀sìn mi lélẹ̀ 20 years ẹnìkan wá dé ó wá sọ̀rọ̀ just 5 minutes online mo wá bí pé bó máa ṣe change orúkọ mọ́. nínú tọ́jú wà ní ìṣẹ́wọ̀n nínú tíkiri tán wà ní ìsìn. wàhálà wà lálẹ́ yìí o ẹ ní sùúrù díẹ̀ jọ. lọmọ àwọn kọ́sọ́mà yìí wọ́n lágbára o ọba lọmọ. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọba lọmọ nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn kinní yẹn ṣẹ̀ṣẹ̀ fẹ́ dé sáìdì ọ̀dọ̀ wọn ẹ̀wọ̀n pé kinní yẹn ń fẹ́. ọmọ bá ń wá kò sí pé anything. Ọlá ṣàánú ṣá, inshallah. K-Fund. kọ́sítọ́mà ẹ ní sùúrù. K-Fund jẹ́ ṣe sí. Yes, mo gbọ́ yín. K-Fund. tẹ́ ẹ rí bí níbi tí Allah ní kẹ́ ẹ máa jà sí ojú ọ̀nà Allah kẹ́ ẹ máa pa èèyàn fún òun Allah kán dẹ̀ máa pa ẹ̀yin náà fún òun Allah ṣé fún ara ìlú bọ́lẹ̀. ẹ bí mọ́lẹ̀ ni. K-Fund ìjọba ṣì wà kíní yẹn ṣẹ̀ṣẹ̀ fẹ́ dọ́dọ̀ wọn ni ẹ má wọrí díẹ̀ ni kò easy nǹkan tí èèyàn ti ń ṣe ẹgbọ́n nǹkan tẹ́ni yẹn sọ ó náà ti ń ṣe fún 20 years so kéèyàn kọ́kọ́ dé online kó wá sọ̀rọ̀ 5 minutes kó dẹ́ni kóhun lọ change ṣe get so kíní yẹn ó tí ẹ dé bá wọn ni kíní yẹn ṣe fẹ́ dọ́dọ̀ wọn ni tó bá yẹ ẹ máa get used to it